Ìmọ́lẹ̀ ti tàn, àsìkò ìtura ti dé. Tinubu fọ̀rọ̀ ìtùnú ránṣẹ́ sáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti kéde ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọ̀sẹ̀ yìí pé àkókò ìṣòro ètò ọrọ̀ ajé tó ń dààmú orílẹ̀-èdè yìí ti wá sópin. Ó ní àwọn ìrúbọ tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ní ọdún mẹ́ta sẹ́yìn ti mú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè dúró dédé báyìí, tí orílẹ̀-èdè náà sì ti di ibi táwọn olùdókòwò fẹ́ràn láti náwó sí. Nínú lẹ́tà ìkíni ọdún Eid Kabir sí àwọn mùsùlùmí ní orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri àgbáyé, Tinubu fi ìrúbọ ọdún Sálà ṣàkàwé àwọn ìnira ètò ọrọ̀ ajé tí àwọn ọmọ Nàìjíríà ń kojú lábẹ́ ètò àtúntò ọrọ̀ ajé ìjọba. Ó sọ pé àwọn àtúntò náà ti bẹ̀rẹ̀ sí ní mú èsì rere wá, bó tilẹ̀ jẹ́ pé ó gbà pé àwọn oníjàgídíjàgan àti àwọn adigunjalè ṣì ń kọlu àwọn agbègbè kan, ṣùgbọ́n ó fi dá àwọn aráàlú lójú pé wọn yóò ṣẹ́gun wọn. Ó ní gẹ́gẹ́ bí ìrúbọ ṣe máa ń mú èrè wá, inú mi dùn pé àwọn ìrúbọ àti akitiyan tí a ti ṣe ní ọdún mẹ́ta sẹ́yìn ti mú ètò ọrọ̀ ajé wa dúró ṣinṣin, tí orílẹ̀-èdè wa sì ti di ibi tí àwọn olùdókòwò fẹ́ràn láti náwó sí, èyí tó mú iṣẹ́ ìdàgbàsókè àti ọrọ̀ ajé wa dúró dédé. Ààrẹ tún sọ pé òun nígbàgbọ́ pé àwọn àtúntò tí ìjọba ń ṣe yóò tẹ̀síwájú láti mú ààbò tó dára àti àǹfààní ńlá wá fún gbogbo ènìyàn. Ó tún sọ pé nípa oore-ọ̀fẹ́ Ọlọ́run, àwọn àtúntò tí à ń lépa pẹ̀lú sùúrù yóò tẹ̀síwájú láti mú ààbò tó dára àti àwọn àǹfààní ńlá wá fún gbogbo ènìyàn. Lórí ọ̀rọ̀ ààbò, Tinubu gbà pé àìbò sì wà ní àwọn agbègbè kan lórílẹ̀-èdè yìí, pàápàá lẹ́yìn àwọn àṣeyọrí tí àwọn agbófinró àti àwọn iléeṣẹ́ ààbò ṣe pẹ̀lú bí wọ́n ṣe pa olórí ISIS kan, Abu Bilal al-Muniki, ní agbègbè Lake Chad Basin pẹ̀lú àjọṣepọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ Amẹ́ríkà láìpẹ́ yìí. Mo fi dá yín lójú pé a kò kọ̀ yín sílẹ̀, a kò sì gbàgbé yín, a máa ṣẹ́gun gbogbo àwọn ọ̀bàyéjẹ́ níkẹyìn. Ààrẹ Tinubu fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn olórí ẹ̀sìn lágbègbè kọ̀ọ̀kan ní láti gbàdúrà fún àlàáfíà orílẹ̀-èdè yìí àti fún ọgbọ́n fáwọn olórí orílẹ̀-èdè yìí, bákan náà láti ran àwọn tálákà lọ́wọ́ nígbà ayẹyẹ ọdún Sálà.